bọ̀ òde orin tún ti yá. ọ̀gá mi la kọ́lé eléyìí o. alájà Sofia Kọmọrùdín Yankawla. ìyàwó ajá Abdulaziz Abdulsalam Sauty Arẹwà. ọ̀gá ajá Aminata Kọ́bí ọmọ. gbogbo ariwo gbogbo ìjà láàrin ọ̀gá àtọmọ ọ̀dọ́ ẹ̀. Sauty Arẹwà ló ń yarí fún ìyàwó ẹ̀. gbogbo iṣẹ́ ilé wàhálà ojoojúmọ́ lọ́mọ ọ̀dọ́ ń ṣe. Sauty Arẹwà kọ ìyàwó yarí. ó ní kò sí òde orin má bá ìyàwó dúró lẹ́tọ́jú ọkọ ẹ̀. ìjẹ̀rò ló ń jẹ́ ìjẹ́ mọ̀ àyà mi Sọ́fíyàtù wà á fi iṣẹ́ ìsílẹ̀ kò lè rojú ṣe é ṣe. ajá Aminata Kọ́bí ọmọ ọ̀dọ́ lọ́gá karama o. ìtura máa omi níran ìwọ ló lè gbà mí o. ẹni àsùn tí làǹjarun pàlù mi ò lẹ́nu ìkejì mọ́. ìṣòro inú ilé wa gbogbo ẹ̀ ṣáà ló mọ̀ sí o. ọ̀rọ̀ ọ̀gá ti fẹ́ ṣù mí ojoojúmọ́ ogun ni. ọ̀gá mi la kọ́lé eléyìí. alájà mi sùúrù adéró mú tèmi ní success. orí Aminata Kọ́bí ọmọ ẹ káàbọ̀ sórí ètò. ọgbọ̀nù lókun tamada má ṣe ṣe yọnu. ọgbọ̀nù lókun tamada má ṣe ṣe yọnu. létí ẹsẹ̀ bí ọ̀rẹ́ ẹ wá jẹ́ kí n kọ́ ẹ. ọgbọ̀nù lókun tamada má ṣe ṣe yọnu. gẹ́gẹ́dẹ́ gbiná bọ̀ ọdún sí dàbí mi sí di ọ̀gá mi. wàhálà ọ̀gá ti pọ̀ jù kí ló dé. ìyá yìí dẹ̀ ti tó. ìyá yìí dẹ̀ ti tó. àbùkù iṣẹ́ ń pọ̀. ìyá yìí dẹ̀ ti tó. àbùkù iṣẹ́ ń pọ̀. ẹrú náà ní bàbá ẹrú náà ní bàbá ọ̀nà ló ti ń ó lọ. sọ̀rọ̀ yìí ò ní di wàhálà báyìí. Sauty Arẹwà kọ̀ ọ̀gá. ló ń bẹ Aminata Kọ́bí ọmọ wípé kó dúró. Amina ooo mama bínú ooo sì dákun ooo mama lọ ooo nítorójú ẹni má la àríọ̀nù àrí. ìkíra ni Sofia Yankawla ọ̀gá fi ń bá ọmọ ṣẹ́ lò. ẹ tún wo bó ṣe gbé láptọ̀pù lé ọmọ ọ̀dọ̀ lórí o. ìbàdàn tún bẹ̀rẹ̀ wá sọ pé mò ń ranjú wọ́n ní mò ń kanra ń gbọ́ ṣé mò ń kanra tèmi ni wọ́n máa rí wọn ò rí tòlòṣì ẹ ayé tí wàá gbà wọ̀fà ń polówó ẹ̀yìn wèrè ayé tí wàá gbà wọ̀fà ń polówó ẹ̀yìn wèrè ìyẹn ò kan lọ́hùn púpọ̀ ọwọ́ tí ń ro mi látọ̀ tí mo gbé dání ó yá wá lù ú sórí mo fẹ́ máa wòran lórí ẹ̀. ẹ ò tí ì rí kankan. Sofia tó ti fẹ́ ju aṣọ ọmọ ọ̀dọ̀ nínú. ọ̀rọ̀ ṣírò ara rẹ̀ kò máa dá ó ṣe dáṣọ tí èmi rà fún ló máa lò ìbínú àbíjù ni wọ́n ń pè yín àgbẹ̀kẹ́. gateman já wọnú ọ̀rọ̀ tó wà lẹ̀. Ají Saheed Ọlọ́nkẹ́mi Sàràkí. mo fọ̀rọ̀ lọ ó dá sí. Sàràkí máa wí tèmi kẹ́ máa gbọ́ kò sóhun tó burú nínú ìyẹn ẹ lọ sùn ẹ̀yìn yín mo wà ọ̀gá mi ṣùgbọ́n ṣá ọ̀gá wa kí ni sábàbí tẹ̀fí ní kọ́ má ṣe súnná ṣe nǹkan wà ní kẹjá gbọ́ ọ̀gá mi Yankawla o ẹ fura. ẹ wo ọ̀rọ̀ yìí máa gbaná jẹ jù bẹ́ẹ̀ lọ. sọpẹ́sì ní eléyìí lágbára jù. bí jù ló yà ló tún direct yẹ. audio CD àti VCD ọ̀gá mi. àti gbẹ́jáde kàṣàgbà. marketed and distributed by Golden Punch Music. Igwe the giant marketer. shop for Golden Punch Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. audio CD àti VCD orí Islam tá a gbé akọ́lé ẹni ọ̀gá mi. wàhálà jaburata. ìjà rẹ̀ pẹ̀tẹ́ láàrin ọ̀gá àtọmọ ọ̀dọ́ ẹ̀. alájà Sofia Kọmọrùdín Yankawla. ajá Aminata Kọ́bí ọmọ. alájì Sauty Arẹwà. àti Saheed Sàràkí ni. eléyìí gbóná rìtìrìtì àti gbẹ́jáde wìtìwìtì ló ń ta. ẹ má ra o. ojúmọ́ ti mọ́ ọjọ́ tí a dágbé o lóníṣà lónìí lóníṣà ébà lóníṣà lónìí jẹ́ ìmúdọ́ sáàfin ọba. ọjọ́ ti pẹ́ báyìí o. tí wọ́n máa gbádìí ọba orin fún ẹnìkan nínú ọmọ oyè méjì tó ń jádù. Mukadam Sarani Aburido Asireke. Ataja Abdulaziz Abdulsalam Sauty Arẹwà. Ajíkọgbà Atarìnkọgbà. àwọn méjèèjì ṣì ń jà. ọba ti gbìyànjú sáré pé kó má lè bọ́ sí i ṣùgbọ́n lọ́hùn ò ní jẹ́ máa mú èyí jẹ dandan. ipò ọba orin nínú ìlú wa lágbára. Aburido ó yá láàfin báyìí. ẹ jẹun wọlé túnra mú lápò mo wà bí ìgbà mo gbájú bá bàbá tó bí bàbá mi sọ̀rọ̀ bá rí báyìí ó ní bá ti ń túnra mú ẹni ìjà ọba nípèrè lọ́kùnrin wọ́n fẹ́ sọ mí dọkùnrin ìpàdé di láàfin. ẹ̀gbọ́n lẹ́rìí àbúrò lẹ́rìí.
darí ìpàdé dàfin ọba kábíyèsí aláyélúwà Haji Wasiu Káyọ̀dé Sidik bàbá wákà. òní mà ní ọlọ́run òní mà ní ọjọ́ tí a dá ti pé ọjọ́ tí a dá ti pé òní mà ní. ọmọ ọba rẹ̀ o Sẹ́yìdà Kàdíjà torí tó kẹ́ ojúmọ́ aláyọ̀. kábíyèsí mo fẹ́ kí ẹ rántí àlá ọjọ́ sí èyí tẹ́ ẹ rọ́ fún mi ṣòun tó fẹ́ ṣẹlẹ̀ yìí o ẹ fúnra kó má lọ́jọ́ òun ni. onílò ní jẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀. ìtàgbé ìrọ̀pẹ́ ta ló máa gbádé ọba orin lọ. Saoty Arẹwà múra ìjà. àwọn náà ló ń bọ̀. àwọn náà ló ń bọ̀ ẹ̀rí wọn àwọn náà ló ń bọ̀. àwọn náà ló ń bọ̀ yẹn. wọ́n ti ẹjọ́ nǹkan. àwọn náà ló ń bọ̀ yẹn. wọ́n náà nǹkan. àwọn náà ló ń bọ̀ yẹn. ìjà yẹ galagaju kò ní ṣe kó. torí pé a fẹ́ gbádé ọba orin. òní gangan ni lálẹ́ máa lu takutu kó máa wú gbẹgẹdẹ máa gbiná láàfin. àbúrò ìdọ̀dẹ́ tógúntógún tìjàtìjà. kò yé wọn tó wọn rò pọnà kan láyé kọjú sí ni kò yé wọn tó wọn rò pọnà kan láyé kọjú sí ni ọfẹ ìyá ọfẹ yé wọn náà wọn mọ pàtó rí láyé. ẹ wo apá kìíní ọdún sídi àti fíìsìdì ọba orin lẹ́ra tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ wò tẹ́ ẹ ló lé lẹ̀. apá kejì gbóná ju fáínà sájà ni ọba orin 1 and 2 ní kẹ́ra báyìí. kẹwàá mọ́ta ló gbadé orin àtìlá. suspense yẹn yí bọ́bọ́ jù. àti gbé jáde báyìí. marketed and distributed by Golden Punch Music. Igwe the giant marketer. shop 4 Golden Punch Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọdún sídi àti fíìsìdì orin Islam tá a gbé àkọlé ẹ̀ ní ọba orin 1 and 2. iṣẹ́ ọpọlọ tó fa ọgbọ́n yọ ni. ó stand out yàtọ̀ ó kọjá bẹ́ẹ̀. ó ti jáde báyìí. ẹ tètè lọ́ra ti yín o. ẹ bá mi gbádé mi. tiẹ̀ kọ́. bá mi gbádé mi. tiẹ̀ kọ́. ẹ bá mi gbádé mi. tiẹ̀ kọ́. torí adé mi ni. tiẹ̀ kọ́. èmi mo ládé. tiẹ̀ kọ́. tẹ́ ò bá gbé fún mi. tiẹ̀ kọ́. tó di wàhálà o. tiẹ̀ kọ́. tẹ́ ò bá gbé fún mi. tiẹ̀ kọ́. lórí fìtì ìnáwó. tiẹ̀ kọ́. ẹ̀yin ìlú lẹ́yìn mi. tiẹ̀ kọ́. ẹ̀yin ìlú lẹ́yìn mi. tiẹ̀ ó kọ́. yẹ ṣínà fún wa. tiẹ̀ kọ́. ìnáwó gbilẹ̀. tiẹ̀ kọ́. ìnáwó gbilẹ̀. mọ̀ọ́dà mímọ́ bẹ̀rẹ̀ ayé àwọn ọmọ ó dẹ̀ tún mọ̀ bẹ̀rẹ̀ ayé ọmọ ọmọ àtọ́júlówó ọmọ àtẹnìyàn mọ́ ẹ ò ní fojú sunkún àwa ọmọ. alájà mìíràn tàbí iná ti pápá lọ́lá ọmọ táyé bí tún dẹ́. olóhùn arí kéke nínú ilé ìta pé àkọlé ẹ̀ níta lónìí yá. ó wá yá báyìí. ajita yá débi tí kọ́rẹ́nsì náà dà. wẹ́n alẹ́ sábà àmì àmà mọ́dà. abiyamọ kúṣẹ́ o. ọ̀rọ̀ yá ṣeré. alhaji sara ni ẹsílẹ̀ kẹ́ àbúrí dọ̀. ẹgbẹ́ táyé kọ́rẹ́nsì àtọmọ táyé bí. ẹgbẹ́ òsókè. tani wọ́n fi ìwé oṣù máma mi tani wọ́n fi jọ ìwọ̀n orírú máma mi ìyá tó ra ayé gbé fọmọ pẹ̀lú wàhálà oṣù àlùbáríkà lára bàbá mi. àsìkò tó náà tá a mọ̀ tá a lónìí yá. nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àbúrí dọ́lájò. ó fi ìyàwó ẹ̀ àti ìyá sílẹ̀ lọ. ọjọ́ yẹn gangan lógún bẹ̀rẹ̀ lójú páálí. alájàdá sọlá ọlájírì abẹ́kẹ́ ìyàwó ló bẹ̀rẹ̀ ìjà. àṣedàgbẹ́ kẹ máa báyàwó ọmọ yìí ṣòrogún nínú ilé màmá ṣe dandan ni kọ́kọ́ mi raṣọ fún mi kó tún ra ti yín mọ́ àtọ́júṣe màmá àtọ́júṣe ìyàwó kákókó fi gbogbo ẹ̀ sílẹ̀ kẹ máa ṣe fọmọ yín tó ti rìn àjò dé ẹ̀ fi lé mi sílẹ̀ màmá ṣe ẹ̀ láti bí bẹ́ẹ̀ kọ́ o bí bẹ́ẹ̀ kọ́ lọ́jọ́kọ́jọ́ nígbàkúgbà mo máa fún yín poison jẹ́ màmá ṣe gbọ́. ìyá kọ alájẹ sílífàtà kan ní ta lọ́lọ́run. nǹkan dé wá yìí o. ó dẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run. ìyàwó bẹ̀rẹ̀ ọlọ́run. kí ni mo gbé nígbà rẹ kí lẹ́sẹ̀ mi gangan tó fi ń fa ni nínú ilé ọmọ mi. ó dẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run. ìyàwó bẹ̀rẹ̀ ọlọ́run. àbúrò ìdá ọkọ ìyàwó dẹ́. gbogbo tẹnu ìyàwó ẹ̀. ẹ wo tó ṣe fún màmá tó bí. iṣẹ́ ló ṣe àbúrò mi bàbá Yẹ́sùfù ìbá gbé màmá lọ́dọ̀ rẹ̀ kò má riwo dání ìbá gbé màmá lọ́dọ̀ mi ó fẹ́ di wàhálà lẹ́ni ni kò ní dọ́là má dá màmá padà. yèrè bí àwàdà ó dá ìyá padà sọ́dọ̀ àbúrò ẹ̀ kọ́rẹ́nsì náà bá yarí o. ó bá lù ẹ̀yìn ẹ sọ fún mi. ìgbà wo lẹ lọ tán ti dé
ẹ sọ fún mi. àbí kí ni màmá lè ṣe. ẹ sọ fún mi. ọdún méje náà ló lọ́dá mi. ẹ sọ fún mi. gẹ́gẹ́ bí mo ṣe ń gbọ́. ẹ sọ fún mi. ọlọ́yin níyàwó aya yín lọ́kọ. ẹ sọ fún mi. ṣé wàá rí báyìí pé jẹjẹrẹ máa gbiná nínú ilé ìtàgbé àkọlé ẹ̀ ní ta lónìí yá. alájà kúndínlá tọ́lá sílẹ̀ sí jábà náà wà mẹ́. tó fi máa jí wàrí ìdúgbò náà tí gbogbo èèyàn máa sí solution. gbogbo wọn ló pàtúrà pẹ́tẹ́ nínú eléyìí. ta lónìí yá. RGD Media Productions ló package ẹ̀ tó produce ẹ̀. audio CD àti VCD ẹ̀ ti jáde báyìí. marketed and distributed by Golden Punch Music. Igwe the giant marketer. shop 4 Golden Punch Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. Oyinlóye Music and Films International Nigeria Limited ló ń distribute ẹ̀. audio CD àti VCD orin Islam tá a pè àkọlé ẹ̀ níta lónìyà. eléyìí ní kẹ́ra kẹ́gbọ́ kẹ́wò mọ́ fọwọ́ ẹ̀sọ́ yà ká. olóyin lánàá rẹ pẹ́tẹ́ ó ti jáde ẹ̀ tètè lọ́ra ti yọ. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí a fi ń kọ́ra wa ní ẹ̀kọ́ wa níbẹ̀ ẹ̀kọ́ wa níbẹ̀. alágbára tó ga jù Allah gbàgbára alágbára tó gbàgbára jẹ́ ìtọ́nù yàrá sí i. ajẹ́rẹ́dẹ́ wa nù láì lọ sùnmùtà lẹ́sù. tí gbogbo èèyàn máa fi rí dàtún rẹ̀. ó gbélé ìjáde yọ bí ọjọ́ la kẹlẹ̀ bí oṣù mare. alágbára májí pàwọ́ ló pe àkọlé. ó kóná lálálá tún gbé sókè. ọlọ́run ọba mi ò dòsùn mo tún dé. èmi rí kí wà nù ní mo kànlẹ̀kùn rẹ̀ Allah sílẹ̀kùn kí wọlé ọba mi alágbára. ìwọ ló dọ̀tà tó ń fagbára àgàrà sí mi. wàá fẹ́ mọ̀ wípé ìwọ la lágbára. wọ́n fi iye pálọ̀n tèmi la lágbára. alágbára gíga gíga tó jayé lọ. alágbára yé ọmọ ọlọ́run mi ní. orin bàbá orin yago yájú ọ̀rọ̀ pọ̀tọ́ inú bàbá ilẹ̀ kéde. látẹnu rídọ̀ alágbára ni ó tún yá. alágbára tó ń lérí fúru kọ́kọ́. tó ń wálẹ̀ tó ń kilẹ̀ tó ń faraya. òun máa gbé gidi náà àti ìjọ ẹ̀mí. tó bẹ́ẹ̀ kí n wà bákan náà ìjà ayérayé. táyìn máa pẹ́ ní bágbóúnjẹ lọ́wọ́ ẹni. onítọ̀hún ti pa ní láàpàsáyé. omi dada lágbára ẹsẹ̀ mi ti rí. ṣùgbọ́n mo lọ́mọ ohun tó wúwo tó ga pátá lọ. ẹ ò tí gbọ́n kankan ẹ tún gbà. ó ti gbà bẹ́ẹ̀ pàtàkì lóró darí yẹn. agbára ló fi kọ́ ni wò ó wojú mi dáadáa. ó ti gbẹ́kẹ̀ tí fà wo òyìnbó jẹun. eléyìí ti bọ́ fọ́kọ látúnṣe nínú mọ́. ẹni bá wá sonso àrísonso. torí jẹ́ tí ìyẹ́jẹ́ tẹ̀ ẹ̀jẹ̀ kó máa yé yín. ẹ ò lè jẹ́ dágúró bẹ́ẹ̀ alágbára. ìkẹ́tù lẹ́lẹ́ ìlànà. alágbára ṣe mẹ́jọ ṣe báyé ló bá. lọ́kẹ́ni tó gbé pò àtọ̀ láwálé ayé. ilé ayé náà làwọn sì fi sílẹ̀ lọ. ẹ ti gbọ́ kan sí i. gbogbo níwò mi sùsù tó péré mi níbí. bámi wá kẹ́ fún wọn alájà wọn lọ́rọ́. gbogbo lágbára tí yóò fẹ́ kí n jẹ́ owó mọ́. táwọn ro wàhálà mi yìí tó fẹ́ kí n kú. lójú wọn ni ọba mi ṣe gbọ̀nù ara yọ. ẹ wo eléyìí gbóná jù ó jàbí ìjìwọ̀lú omi gbòòrò títí. ajiri ni wàá dòsùn mú fakọyọ nínú ọdún sídìí àti VCD tó gbé àkọlé ẹ̀ ní alágbára májí pàwọ́ ó ti jáde báyìí o. marketed and distributed by Golden Punch Music Igwe the giant marketer shop 4 Golden Punch Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 audio CD àti VCD latest release ajiri ni wàá dòsùn mú rídọ̀ alágbára ni gbogbo èèyàn lọ́ra wìtìwìtì ló ń ta ẹ tètè lọ́ra tìyín báyìí ó ti jáde. alágbára ṣe mẹ́jọ ṣe báyé ló bá. alágbára ṣe mẹ́jọ ṣe báyé ló bá. lọ́kẹ́ni tó gbé pò àtọ̀ láwálé ayé. ilé ayé náà làwọn sì fi sílẹ̀ lọ. ìwọ sọ pé olọ́lá ló ṣe ń bùkà. ọlá tí o tó ta náà bí sùn lẹ́yìn mọ́ná.
mọ́kànlá. jàmọ́lù kàùzùn àìbàtún wàmọ́ àbàtún fàǹtà àtàmọ́lù mùsàlì náà kàmọ́lá. wàkúlù màzàl mọ́kàwí mọ́ wàlúùlá wàmọ́kàlì mọ́ mi àṣìmí kìsọ̀lá wàmọ́kàlì mọ́ mi àṣìmí kìsọ̀lá. قد يا خير الأنام وصلتي أباك إلهي ما يفوت مقولا وأنت وأبت البيد ولزود فأنت إليك قديم رام منك منولا وعليك خير العالمين وصلتي منيل لدى اليوم رهيب نوالا وطيمني ربك زويت مجمجما على البار والأجوى أروم وصلا فقدرت أوطاني وأهلي وأسرتي إن أجوب الفلا ألم أشوق قد كلالا بكولاك توران أو بيوفي ومرتان ببارس دار الفاسقين كسالا ببارس دار الفاسقين كسالا ببالجيك يا أمان ثم يوم تجاهلا بقائرة أبكي هناك جمالا لحبد المالك قوم قد جئتم إنا ومال دون أبكي فأبها قيلا ببيروت أنيو سن بشرق قادما رسول الله العرش فهو تعالى رسول الله العرش وهو تعالى أعشبيا كلفت على مودتي النظر دين نبي في الله قد اتصموا بالعبل محمد كبارا واتفالا نساء ورجالا بدار العلوم ديني أدركت نزهتي فقد شهادت مجدا يفوق مقالا لمركزي نعمي إلهي تشاوكي فقد شهد مجدا إذ أتى مجالا بلا رب الإندي قديم رحمة مصيري إلهي مولا وجل جلالا ليعفوك من بنيك يا قديمكم يولي لك الأسبارا وهو أضل يولي لك الأسبارا وهو أضل jali bàtà yẹn ti rí bàtà dàlà dùnà kéèfì àomi jali dàlà tó dà lọ fọkàn fíkiri wà mọ̀kànlí
dabati siwi awa umiku nilini ali uwati mulaki abuda salimo mini ainili kitali Allah la ilaha illallah la ilaha illallah iná làwọn mọ iṣẹ́ ta dọ̀nka ẹni gúnrí kúrò lójú ọ̀nà ìmọ̀ràn tí ọlọ́run ọba ìṣẹ̀mí ọmọlanke ni yóò máa lò tó bá tún dọjọ́ ìgbé ní ìdè a ó gbé dìde ní dìde àfọ́jú torí gbogbo àmì tá mú wá fún kò séyìí tó fi ìgbà wá gbọ́ nínú àmì tá mú wá lómi òkun tó bá lọ síwájú tó lọ sẹ́yìn wàláhì àdíkìrì ló ń ṣe bó ṣe ń kú tó tún pariwo bó ṣe ń kú tó tún pariwo ìrántí ọlọ́run ló fi ń ṣe ó sọ pé kò sí irú ọlọ́run àti fọlọ́run ò láfiwé nínú agbára ẹ̀ ló fi déwé tábàkó gíjọ a ó fògùn wé òun aláǹtakùn ò ṣe é wé òun aláǹtakùn ò ṣe é wé tówó ohun tó jọun láfọ̀hún wé agbára ọlọ́run ò láfiwé o agbára ọlọ́run ò láfiwé àsọtẹ́lẹ̀ rẹ̀ kò ṣe fi ìwé iṣẹ́ ìyanu rẹ̀ ò láfi ìwé àṣẹ ọlọ́run ò láfi ìwé o ọ̀rọ̀ ọlọ́run ò ṣe fi ìwé alukuriya ni ò láfi ìwé alàlàyílá àyìnlá 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 alàlàyílá àyìnlá. أشرى أصاب بيسف أصدور للأوالي هكذا أسلاف فيهم من يأكل جدالي ورد أسلام والأوثان تدعو للزوال يسجد متروك كرعا لله ذي الجلال كل كفر زار ظلمان كل كفر زار ظلمان رغم أنفر الجلال الله لا إله إلا الله الله لا إله إلا الله ṣùrí di wá ló ń lẹ̀yọ̀nù ọlọ́run rí dọ̀. ọlọ́run olóúnjẹ méjì ọlọ́run olóúnjẹ méjì àsìkiri ló yẹ ká ṣe fún. àwọn kan ń bẹ́ tọ́lọ́hún dá láti ìgbà tọ́lọ́hún ti ṣẹ̀dá wọn àsìkiri náà fáyé wọn ṣe. orí ìdúró ló dá wọn sí òṣìṣẹ́ méjì tó dá wọn fún. lẹ́yìn kan ṣàfọ̀mọ́ fọ́bọ̀ lọ́hùn àpèjúwe rẹ̀ ní kínú ìbò. orí ìtẹ̀kọ̀kan làwọn kan ń bẹ tó ń ṣàfọ̀mọ́ fọ́bọ̀ ọlọ́hùn ọlọ́. àpèjúwe rẹ̀ làwọn ewúrẹ́. àwọn míì ń bẹ ní forí kọ́lẹ̀. kòkòrò ilẹ̀ lápèjúwe wọn. ìwọ tó lójú tó tún létí tó tún ní imú. ó láwọ̀ ó lẹ́sẹ̀ gbogbo ara pé. ó láwọ̀ ó lẹ́sẹ̀ gbogbo ara pé. òòrò láti ṣàfọ̀mọ́ fọ́lọ́hún ọba rẹ̀. ẹni ẹlẹ́hùn dá sórí àga. gbogbo kìyànjú láì fẹsẹ̀ rí. ó máa ń ṣàfọ̀mọ́ fọ́lọ́hún ọba. mi ò ní jà kan lórí àfọ̀mọ́ o. mi ò ní jà kan lórí zikiri. ó máa kẹ́ zikiri lọ láéláé. Allah la ilaha illallah. Allah la ilaha illallah. La
ثم أمر في الجدال ما سوى سين وكل قدر بدر الكمال نيمة بطنا وصير مصطفى عين الجمال صفوة الله نجير الله محمود الفغال عين سير جاجارا صيف صلي وتصلي عين ní faṣọ omi bá dọ̀tí kí la ó fi fomi ohun tó mọ́ láfi ohun tó mọ́ kẹ́bí àwọn sí ọlọ́run tó mọ́ ìròyìn ọlọ́run kò ṣeé fi mọ́ ọba tó mọ́ tó ń gbé ń bí mímọ́ tó jẹ́ mímọ́ nínú mímọ́ 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 rẹ ọlọ́run mímọ́ 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 rẹ ọlọ́run mímọ́ mi ò níṣẹ́ méjì lẹ́yìn àfọmọ́ àsìkiri ni mo fi ń ṣàfọmọ́ bọ́bá tó mọ̀ pé mi gangan ò mọ̀ àsìkiri mo fi fọ̀rà mi mọ́ níwájú ọlọ́run ọba mi mọ́ ọba tí ń tì ní lọ síbi èèmọ̀ torí wípé ó fẹ́ jẹ́ ká mọ̀ wípé kò sí kí nìkan mọ́ àyàfọ́ lọ́hùn ọba mi mọ́ àyàfọ́ lọ́hùn ọba mi mọ́. lẹ́sàlẹ̀ gẹ́gẹ́ mú kọ́ fà wálé sàtà máa jàdá ní látara síkírà sí wàhùn fífún wádé wálé dání. ìníyàrá síkírà sí wàhùn gẹ̀ẹ́rà láwé wa mọ̀ jání.
lè máa ń ga títí ayé ni. kan tó tayọ ìrántí Ọlọ́run tí mo bá ń lọ tí mo bá ń bọ̀ àzíkiri ni mo gbójúlé nínú iṣẹ́ òòjọ́ tí mo ń ṣe àzíkiri ni mo gbọ́lá fún láàrin ẹbí mi Àmọ̀kẹ́ Adé o àzíkiri làwa fi ń ṣọlá ìrántí Ọlọ́run mo yàn láàyò bó bá kú mi àtọ́ Ọlọ́run mi láyé fi ń rí mi lórí ìdùnnú mo rèlú ọba pẹ̀lú zikiri ìrántí Ọlọ́run ló jẹ́ kí n ga ju gbogbo àwọn akẹgbẹ́ mi lọ mi ò ní fi zikiri sílẹ̀ o mi ò ní fi zikiri sílẹ̀ torí mo ń rore tó pọ̀ níbẹ̀ o ìwọ náà wá rántí Ọlọ́run kò lè bá a gbóre lọ́tún lọ́tún tó rọ́lọ́run ọba lóṣòre ọ̀tún fẹ́ni tó bá fẹ́ káyé rí lọ́tún torí mo dún ní mọ́síkiri ni mo ṣe ń yọ lọ́tún lọ́tún alàlàílà àìlàlà aláhùláìlà àìlọ́lá. Sínú kábùlára yìí. Ọ̀pá Súfì mo tún dìde o. Ọ̀pá Súfì mo tún dìde. Ọmọba Akíṣe máa yìí. Akíṣe máa yìí nílùú Èkó. Bàbá Mùtíyà wọ́n bá sì kiri bẹ́ẹ̀ lọ́dẹ o. Ẹni bá ń tẹ̀lé bó ti kiri gbogbo nǹkan adóhùn tó rọ̀ fún. Onímọ̀ kó robó tí wù kó mọ tọkọ ẹ̀ bá mọ́ láìsí dọ̀tí o. Tó mọ nínú tó sì mọ́ ní ìtàn tó rántí Ọlọ́run lóòrèkóòrè o. Kankan adídẹ́kun àtúrí dùnú o. Pẹ̀lú dẹ̀ra lórí ìtìrísí òun tó bá fẹ́ Ọlọ́run wá ṣe fún. Ẹnu rẹ̀ àdàṣẹ Ọlọ́run ojú rẹ̀ àdójú Ọlọ́run. Òun tó bá mú Ọlọ́run ló mú òun tó bá rí Ọlọ́run lórí. Má ṣe fi àsìkiri sílẹ̀ ó títí láìláì.
ọdún mi tán ìgbàrá ni. òdì wá ti súnmọ́ àtìlí fìkàyà àìnálẹ̀ kàmálì. ṣùgbọ́n kọ́lí bùjára fìkàyà àìnálẹ̀ jàmálì. àlà la ilaha illallah aláwù la ilaha illallah. la ilaha illallah aláwù la ilaha illallah. èròǹgbà mi èyí tó ga jù lọ. èròǹgbà mi èyí tó ga jù lọ. òun ni kí n máa ṣàfọ̀mọ́ fọlọ́run. ọba tí ń retí mo rí iṣẹ́ rẹ̀. wòye síṣẹ́ rẹ̀ lára àpáta. àpáta mi ń bẹ omi ló ń bẹ níbẹ̀. omi yìí lè pa gbogbo ayé rẹ̀. ọba tó ṣe yìí láì fi mọ́ ẹnìkan. òun ló fomi sínú àgbọn tí yóò jẹ́ kómi inú àgbọn òkan. iṣẹ́ aláhùn kọjá ìròyìn o. ṣé tẹ̀yà àdán tó dá la fẹ́ sàn. tó bá lanu àdán kan wá bá kan. ó tún lámìràn wá tún bá kan. tó bá tún lámìràn wá tún bá kan. àlà la ilaha illallah aláwù la ilaha illallah. la ilaha illallah aláwù la ilaha illallah. Inna kata malam biyai, fako awi salam biyai. Inna kata malam biyai, fako awi salam biyai. Barusi wiwa sanoi, shamsu shidi wa sidai. Kanoti kolbi sidai, limolazi wa saroi. Tahimo fikawi gadi wadi kawi wa fanoi. Amokoli bitola wajida, wasefiu wa bukai. Wani ni wati wasi, fitobai wa mosai. Allah la ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah. Kẹ́jẹ́ ní ìwádìí pẹ́ lázìkiri, ṣé ní lábẹ́kẹ́ àgbòrèdè. Zikiri ti fi ní lọ́kàn balẹ̀ lásìkò tí ṣòro bá dé. Tó mú gbàgbọ́ ẹni dúró ṣinṣin, tó mójú ẹni tutù láwùjọ. Àdìkiri ló yẹ ká máa ṣe. Àdìkiri ló yẹ ká máa ṣe. Òun lọ kí ṣe tó fi gbà wájú. Ṣọ́ọ̀kì nìkan ló rẹwà láàrin ẹyẹ. Àdìkiri láṣọ ẹwà ọ̀kí. Afẹ́fẹ́ tó fẹ́ dìkiri ló ń ṣe. Afẹ́fẹ́ tó fẹ́ dìkiri ló ń ṣe. Ìgbà tó ti gbórúkọ Ọlọ́run. Ìgbà yẹn ló ti ṣàkiri tó ń ṣàfọ̀mọ́ lóríṣiríṣi. Fọ́ba Olúwa tí ò ṣe ròyìn. Ẹwà ṣẹ tó fi sáré dìyẹ. Tẹ́jìyẹ bá yẹ yìí sílẹ̀ o. Tẹ́jìyẹ bá yẹ yìí sílẹ̀ tó bá tásìkò tó fẹ́ tàbá. Àdìkiri ló máa mú bẹ́ẹ̀ni. A ní láìla àìláńlá. Àtàlọ́wà ìdólé kọ̀ ha. Ìwọ lọ́ba tó jẹ́ kí yẹ́yìn. Àti dọmọ rẹ̀ ó dọ̀wọ́ rẹ̀. Báyìí lẹ dìyà fẹ́nu sẹ́yìn. Làṣẹ Ọlọ́run wá sí dára ẹ̀yìn. Àlà láìla ìlẹ̀lá aláwù láìla ìlẹ̀lá. Láìla ìlẹ̀lá aláwù láìla ìlẹ̀lá. Láìla ìlẹ̀lá aláwù láìla ìlẹ̀lá. Láìla aláwù láìla ìlẹ̀lá. Láìla ìlẹ̀lá aláwù láìla ìlẹ̀lá. Adida minoli ulumi wa minoli awizaki fodila wa mi mo adini akalaki asialu bilayi wa moni wa bimo aimini wa bimo noni látẹ̀jì tí náà wọ́n dẹ́rìn
fili umuri bala umumi natali deli ini ubedu ligani yili wali arijuli wakuli monju wali. Kábíyèsí rẹ̀ ọba àjọkẹ́ ayé. Kábíyèsí rẹ̀ ọba àjọkẹ́ ayé. Àjọkẹ́ ọ̀run olùkápá ọjọ́ ẹ̀san. Ọ̀ní ní ìníní ọba tó nílé ayé. Ọba ológo jùlọ. Tó mọ̀ mí, tó mọ ohun tí mo fẹ́ jẹ́. Ọba tí orí ní ti. Ọlọ́run tí òun ní ti. Ọba títí lọ gbére. Ọba abiyì tí ò ní ẹgbẹrẹ láéláé. Alápọ̀nlé jùlọ ọba tó ń fúnni lóore tó rẹwà jù láwùjọ. Ọba tí ṣoore fúnni tí ò ní wẹ̀yìn pé mo ṣe é. Àlàálá ìlàlá òòlà ìlà ìlàlá. كريم الوائب الجميل أرم الحباب كل يسري والتقي فيهم يا ربي كل أسري لا تراه فقير ولا يسالة عليهم أعداء يا من يكست رفعته فضلا بذكرك الحسين فاكنهم سرا بفضلك الحميد أميته على ذكر كل جري بكل سر ملك الديار ولا مولى ونجه فهزم أنفلا الله إلا الله إلا الله لا إله إلا الله الحمد لله مجيء لوني لسمو شكرا لله mo fọpẹ́ f'Olúwa ọba mi ògo. Ọpẹ́ níyàn lọ sùn tí wọn ò lè jí sáyé mọ́. Ìṣe mi máa ṣe mí agbára mi kọ́. Mo gbàgbà ó ṣe dé, mo gbọ́sẹ̀ mi ó ṣe dé, mo dúpẹ́. Mo yẹ kí wọ́n tún mi máa lẹ̀ kékeré. Mo forí kéríkè ara mi tèmi mọ́lẹ̀ o. Òṣèlú ní dọ́wọ́ délé bí takere. Kí ni ìjẹ́ra ọlọ́run lèmi ti mi? Ọlọ́run mi ṣòro tó pa fún mi. Ó fún mi lọ́wọ́, ó fún mi lẹ́sẹ̀, ó yà fọ́tò mi lọ́kùnrin. Ọlọ́run mo dúpẹ́ mo pé. Èmi ò ní aláìmoore. Lọ sí General Hospital lọ fojú lóúnjẹ. Àrọ́ mi tán ti gé lẹ́sẹ̀ tán ti gé lápá. Wọ́n ṣe lọ́rùn ọba ẹja alájọ jẹ́. Ìṣe ìyanu ọlẹ́hùn mi ò ṣe tú. Ọba tó dáadágún wọ́n fẹ́ tútù ọ́. Ẹgbórúkọ rẹ̀ síbi àyè tó ga jù ẹnìkan ò lè tú. Ọlẹ́hùn mi ọba tó ń tẹni kẹ́nìkan ò lè tú. Ọba tó ń tú ni kẹ́nìkan ò lè dé.
fi ráyè ṣe. Forgiver anta atubi izejua tajanubi azalimodi alikutubi wakodi kafa bianoni uibu yuibuni wakalamoni abani yefuti bila tarayubi anibi gaozali wala. Sí dátù jẹ́jẹ́ kí fáyà ti dé alátẹ̀wọ̀ gbọ̀dọ̀ ṣe fẹ́ sílẹ̀ dán lọ́ṣìṣì ẹni tó gbẹ kànga tí gbogbo ayé mú ẹni tó kẹ́sọ̀ kúrò lórí ohun tó bò fún wa ṣéwù bàrà mọ́ ìyá lọ́jù dáná nìna adé orí ọ̀kìn òṣèdédé orí ẹ̀yẹkẹ́yẹ kò sẹ́ni tó lè gbà dé lórí olólà jù ni wọ́n bẹ̀rẹ̀ kó
gbìyànjú nínú ọlá ọ̀gá ńlá mú mi ìdùnnà mú iṣẹ́ ìdùnnà wá sí látànà ilá ọ̀bìnà kùtùbù lè wàrà gáàsù lè wàrà núwò lè wàrà síwò lè wàrà gáàsù báyé yàdé. Kọ́lì jìbá. Ńlẹ́mú ẹ̀kún ìní ùbálí. Ìhùbí ìsìwájà. Wábíjà yìí ń wá bìlísì. Tọ́yí plànà àṣàlìyàrá. Wọ́n ti ń lànà bìlì gàríyé. Malalana babu siwa Allah Allah ilale lo ilo ilolo Allah Allah ilalo lo ilo basirun munirun muminu wa huwa alimun bashirun nazirun muksitun wa huwa qasimun jawadu karimun basitul khafi muniman. Àṣàkẹ́ kúrò kí nìyí ẹ̀tẹ́ ní mú wá. Bàbá ṣe gẹ́gẹ́ ọ̀tẹ̀ kámúta náà bí kúrò kámútẹ̀gàn kúrò tàbí ká fi kún. Ànábì lẹ́ni àfimọ́lẹ̀ ràn sáráyé ó tàn mọ́lẹ̀ fáráyé ká lè fi ríran. Ìmọ́lẹ̀ ànábì ni gbogbo ayé fi ríran. Látara ànábì ni gbogbo ẹ̀mí ti ṣàn wá. Látara ànábì ni gbogbo ayé ti ríre. Látara ànábì ni gbogbo ayé ti mọ̀nà. Látara ànábì ni gbogbo ayé ti róhùn ṣe. Orí mi mímú ànábì ni. Ọwọ́ mi méjèèjì àwọn ànábì ni. Ikùn mi tó ṣe rògbòdò mímú ànábì ni. Ẹsẹ̀ mi méjèèjì dálé ànábì ni. Gbogbo ara mi àwòrán ànábì ni. Mi ò lágẹ̀ méjì lẹ́yìn Muhammadu Déwálé. Òkìkí ọ̀la ọ̀la ìwọ̀la adéwọnú ọ̀la nábì kárí ọ̀la Mustapha tó jí sọ́la olúbùsọ́la kọ́yìn sọ́la ànábì ló fún mi lọ́la olúbùkọ́lá ló jẹ́ kí n ṣubú sọ́la ànábì ló bẹ́ mi sọ́la
Allahu ala la ilaha illallah Muhammad Rasulullah mọ́gà ọ̀dàná o. Allahu ala la ilaha illallah Muhammad Rasulullah mọ́gà ọ̀dàná. Jẹ́jẹ́ ni ìwà ti dé o. Mo ti dé. Jẹ́jẹ́ ni ìwà ti dé o. Mo dé torí àtàkìkiri tó rẹwà o. Àwòkọ́ ló lórin ológun olólóhùn. Ìbáka ló là òye. Bí kòwé bá ń ké, bí kòwé bá ń ké o, bí kòwé bá ń ké, gbogbo ẹ̀yà gbàrà mọ́, wọ́n ló kì í ní báyọ̀. Èkú kékèké àbèrèdè, wọ́n ló làjú bá ń dún. Nínú igbó àwọn ẹranko wá pa lọ́lọ́. Jẹ́jẹ́ ní ìwádìí o. Jẹ́jẹ́ ní ìwádìí alága kì fáyà ti dé. Pẹ̀lú ohun àdídùn mi tí mo fi ṣe tí kiri ìṣàfọ̀mọ́fọ́ lọ́hùn ọba. Táyọ̀ kí báyọ̀, Táyọ̀ kí báyọ̀, ó yọ tẹ̀wàtẹ̀wà ní. Kò sí bó ṣe lè sáré jí, kò sáré jí dòkò kò ló máa bá fi dé. Fọmọdé bá ń sáré tó wá mèrè ta, iwájú ló máa bójú gun, kò gbé sí kìí ẹ lóhun àdìdùn ni ó. Mo gbé sí kìí ẹ lóhun àdìdùn, Ọlọ́run ló fà mí sókè láàrin àwọn ẹlẹgbẹ́ mi. Bó ṣe fa mú ọmọ sókè láàrin àwọn òṣìṣẹ́. Allahu ala, Allahu ala, la ilaha illallah, la ilaha illallah, Muhammad Rasulullah mọ́gà ọ̀dàná o. Mọ́mì mi ló pè mí o. Abẹ́kẹ́, mọ́mì mi ló pè mí o, wọ́n bá mi sọ̀rọ̀ ayé. Wọ́n nílé ayé tí mo rí i, ayé òye nìkan. Ayé àgàlára, ayé àgàgà tán, ayé àlọ́mọ́náyé. Òkun nílẹ̀ dìyẹ sí kó jíjọ́ ọmọ lọ́wọ́ ẹni. Ilé ayé asán, asán bá ń sá, asán lórí asán. Òfútù fẹ́tẹ̀ ní. Òfútù fẹ́tẹ̀ ní. Ẹni bá yàn tó yanjú. Nílé ayé àrípáyé ò jẹ́ nǹkan pé kò sóhun tá a mú wá, kò sóhun tó mú lọ. Wọ́n nílé ayé gbà jẹ́jẹ́, gbogbo ohun tó bá dáwọ́lé máa ṣe wọ́n jẹ́jẹ́, torí náà mò ń ṣe jẹ́jẹ́, mò ń rìn jẹ́jẹ́, mò ń jẹun jẹ́jẹ́, mò ń ṣẹlé ayé mi jẹ́jẹ́. Ó wá fún mi lórúkọ. Wọ́n wá fún mi lórúkọ, wọ́n pè mí ní jẹ́jẹ́ níwà o. Wọ́n pè mí ní jẹ́jẹ́ níwà torí mo ń sọ̀rọ̀ jẹ́jẹ́. Gbogbo ibi tí mo bá dé wọ́n wí pé mò ń ṣe jẹ́jẹ́. Kódà tí n bá wà kan lọ mò ń wà kọ́ mi lọ jẹ́jẹ́. Tọmọdé bá rí mi wọ́n á pariwo jẹ́jẹ́. Bàlágbà bá rí mi wọ́n á pariwo jẹ́jẹ́. Bọ́kùnrin bá rí mi àgàgà kóbìnrin rí mi wọ́n á pariwo jẹ́jẹ́. Mo lẹ́mi náà kọ́ o. Mo lẹ́mi náà kọ́, Ọlọ́run ló kọ́ mi mọ̀ ṣe. Ni mo fi gbáwájú nínú àwọn tó ṣe jẹ́jẹ́. Látara àdìgìrì o. Látara àdìgìrì o. Allahu ala, la ilaha illallah, Muhammad Rasulullah mọ́gà ọ̀dàná o. Ewé ńlá ẹ̀wẹ̀ kò lè dẹrùn láéláé. Jẹ́jẹ́ ewé ńlá ẹ̀wẹ̀ kò lè dẹrùn láéláé. Igi táyé ti pàtì sínú igbó ló jáde lórí ilé. Ẹni táyé ti rò pé kò lè pàgọ́ láéláé, ó kọ́lé alárinrin. Ibi tí wọ́n fojú sí ọ̀nà ọgbà bẹ̀ lọ. Torí mi lẹ́ni àbáta káfíra ti pa. Mo wá dájú tán náà wò fààyè. Ògo òṣùpá kò ṣe dánwò bò fẹ́ nìkan. Torí ọ̀run lòṣùpá ti mú ìwà yìí. Ẹni tí ìyá dọ́lá tó ń bẹ lára ẹ̀ kò sí nǹkan.
kankan ta lè fi yí padà rárá. eléwé bọ́ sínú òjò elélùbọ́ múra tẹ̀lé ẹnìkan ló ní àdánù nínú àwọn méjèèjì. àfarawé ò dára àfarawé ò sunwọ̀n àfarawé ò dára àfarawé ò sunwọ̀n. òun ẹnìkan ṣe gbé ẹni bá dárò ẹ̀ láṣà wàláhì ó lè tẹ́ sí. lówe lówe lọ̀rọ̀ mi. torí lówe lówe lálùlù àgídígbò lówe lọ̀rọ̀ mi jẹ́jẹ́ torí mi láyà jẹ́jẹ́. Allahu Allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammad Rasulullah bara mọ́gà ọ̀dàná o. mo fẹ́ sọ̀tàn kékeré kan ọ̀rẹ́ kí n tó máa lọ. mo fẹ́ sọ̀tàn kékeré kan ọ̀rẹ́ kí n tó máa lọ. ìtàn ọ̀rẹ́ méjì kan pẹ̀lú ọba ìlú kan. ọba gbọ́n orúkọ wọn ó ń ṣẹ́ sáwọn méjèèjì oníkan lọ pé wọ́n wá. ìgbà tí wọ́n dá ààfin wọ́n bá wọn joyè níkàlẹ̀ wọ́n wólẹ̀ wọ́n kọ́ba wọ́n ní kábíyèsí o. wọ́n ní kábíyèsí o kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba ó jẹ́ kó pẹ́ kí òkèrè ó dòkì ní. kábíyèsí dáwọn lóhùn olórí adé àgbèyìn o. alájí Taofiki Àkàndé jẹ́jẹ́ ní wa ọkọ̀ alábẹ̀kẹ́ ìfara jẹ́jẹ́ ní wa tẹ́ǹfọ̀kàn bá mi lọ. ọba béèrè orúkọ wọn alákọ̀ọ́kọ́ dìde sókè onórúkọ tóun jẹ́ láti ta lára ẹ̀gbọ́n. ìkejì lórúkọ òun tán fóun lọ́jọ́ súná láfọ̀gbọ́n lọ́gbọ́n ṣọ̀gbọ́n. kábíyèsí wá wí fún wọn ó nẹ́yìn méjèèjì yìí gbọ́dọ̀rún márùn lè ní kóníkálukú yín pọnmi sínú àgbè wa lówùrọ̀ kùtùkùtù. omi tí mo ní ẹ̀kan kò gbọ́dọ̀ kúnnú àgbè kò sì gbọ́dọ̀ jábọ̀ omi. ẹni tí kò bá ṣe yìí nínú ẹ̀yin méjèèjì tó bá fi dọ́dọ̀ òun wá polúwa rẹ̀ ni. èyíkéyìí tó bá ṣe gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ máa dọ́là mi sí méjì máa fi ta lọ́rẹ̀. Allahu Allah la ilaha illallah Muhammad Rasulullah bara mọ́gà ọ̀dàná. àwọn méjèèjì rọ̀rọ̀ yìí o. àwọn méjèèjì rọ̀rọ̀ yìí o wọn ò tiẹ̀ rí o rárá. wọ́n ń dààmú tó bẹ́ẹ̀ gẹ́ lórí bí wọ́n ṣe fẹ́ gbé gbà àfọ̀gbọ́n lọ́gbọ́n ṣọ̀gbọ́n tàgbà onímọ̀ lọ. láti lọ béèrè fún mọ̀ràn bàbá onímọ̀ ìjìnlẹ̀ sọ fún pé bọ́jọ́ bá kọ̀la ó dòwúrọ̀ kùtùkùtù kó ránṣẹ́ sí ọba kóhun ti pọ́n mi ọ̀hún tán. pé kọ́ba oníṣẹ́ kan wá láti wá ràn òun lọ́wọ́ nítorí gbàgbé yìí tóbi kò ṣe é rúfẹ́ nìkan. ṣùgbọ́n kí lọ wé ẹni tó bàbá fẹ́ràn kò gbọ́dọ̀ jọkùnrin bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jóbìnrin. báyìí lọ bá ṣe gbà fún pé orúkọ lówó ni orúkọ rẹ̀ ti gbé àfọ̀gbọ́ lọ́gbọ́n ṣọ̀gbọ́n. ìyá ti ká lára rẹ̀ gbọ́n kò tiẹ̀ béèrè rárá títí tọ́jọ́ fi pé ìbẹ̀rù bójó kò jẹ́ kó lè lọ sáàfin nígbà tí ọjọ́ pé. ọba ránṣẹ́ sí àtìká lára ẹ̀gbọ́n gbogbo mi àgàgbé wá. ṣùgbọ́n kò rí kan gbé sílẹ̀ ó ní kán dáṣẹ́ rí àfún. ṣùgbọ́n òun ṣàmójúkúrò pípa lòun ò bá pa á. àfọ̀gbọ́ lọ́gbọ́n ṣọ̀gbọ́n kì í jẹ́ ká sọnù sáyé kì í jẹ́ ká jí sí kòtò kì í jẹ́ ká ṣì ọ̀rọ̀ sọ kì í jẹ́ ká ṣì wà ó kì í jẹ́ ká pàgbà níwèrè ni mo fi fọgbọ́n ṣe jẹ́jẹ́ torí ilé ayé gba jẹ́jẹ́. Allahu Allah Allahu Allah la ilaha illallah la ilaha illallah Muhammad Rasulullah bara mọ́gà ọ̀dàná. La ilaha illallah, la ilaha illallah.
illallah la ilaha illallah. Tula fikiri fi mọ ali amọ̀dá ìjà mi náà ali ìnáwó akọ́ńdọ̀jì wà ọ̀fíìkì fi mọ̀ jálí bàtà yẹn ti rí fàtàdà ńlá dùnà kéfì àomi jálí jàlá tó tà lọ fọ́kọ̀ fikiri wà mọ̀kànlí dàbà fi síwì àwa omi kù nílì ní ali wà sí múlá kí abúdá sàlẹ̀ mọ́ mi ní àìnílì kìtàlí Allah la ilaha illallah la ilaha illallah. Iná làwọn ọmọ iṣẹ́ ta dọ̀nká ẹni gúnrí kúrò lójú ọ̀nà ìmọ̀ràn tí ọlọ́run ọba ìṣẹ̀mí ọmọlanke ni yóò máa lò tó bá tún dọjọ́ ìgbé ní ìdè a ó gbé dìde ní dìde àfọ́jú torí gbogbo àmì tá mú wá fún kò séyìí tó fi ìgbà wá gbọ́ nínú àmì tá mú wá lómi òkun tó bá lọ síwájú tó lọ sẹ́yìn wàláhì àdíkìrì ló ń ṣe bó ṣe ń kú tó tún pariwo bó ṣe ń kú tó tún pariwo ìrántí ọlọ́run ló fi ń ṣe ó sọ pé kò sí irú ọlọ́run àti pọ́lọ́run ò láfiwé nínú agbára ẹ̀ ló fi déwé tábàkó gíjọ àófò.